Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Mo wá gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí yìí lágbára Èdùmàrè. Ẹ ní ṣubú dànù. Ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè. Ẹ ò wá ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ. Àkóbá àdábá ó kéré ó tóbi kò mà ní yà lọ́dẹ̀dẹ̀ nìkankan yín lágbára Èdùmàrè. Kò ní yà lọ́dẹ̀dẹ̀ nìkan yín lágbára Èdùmàrè. Ọ̀rọ̀ Portable náà ni o. Ọ̀rọ̀ Portable náà ni mo tún ní kí n wá mú fún yín. Àwọn àgbà bọ̀ wọ́n ní tí náà ò bá tí ì tán láṣọ. Ẹ̀jẹ̀ tí ì tán lè kan náà. Èmi náà ni mo sọ fún yín wípé any information tó bá ti ń lọ mi ò ní fi dá yín lágara láti máa wá fi tó yín létí. Information tó tún tẹ̀ mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ Portable òun ni wípé wọ́n ní gọ́fúnà Ogun State Babáwá Dàpọ̀ Abíọ́dún wọ́n ní wọ́n ti ní interest nínú kéèsì Portable yìí. Mo ní ẹ rántí pé ọ̀dọ́mọkùnrin tá a mọ̀ sí Portable yìí òun náà ti kọrin kan gbà kan rí tó ń pariwo wàhálà 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 wàhálà. Mo dẹ̀ sọ́ngbà náà mo ní tó o bá rí wàhálà o ò ní lè dúró, tó o bá rí wàhálà o ò ní wò tán. Kò sẹ́ni tó gbàdúrà wàhálà ò ń ṣe nǹkan téèyàn ń gbàdúrà. Àwọn èèyàn ń kọ́ lórí ńgbà yẹn fún wọn ń fọ́lù ẹ̀, wọ́n sọ di àṣà wàhálà wàhálà wàhálà. Ẹni lólùfẹ́ mi, wàhálà ọ̀hún ló ti wá dé sí ọrùn Portable báyìí o. Wàhálà ọ̀hún ló ti wá dé sí ọrùn Portable báyìí sí. Ohun tó bá fi lè mú odindi gọ́fúnà stéètì kan tó bá fi ní interest nínú kéèsì èèyàn kan kẹ́niyẹn mọ̀ pé òun ti wọ gà o. Ẹni yẹn kó kàn máa béèrè fún àánú nìkan ló kù. Àánú ni kí wọ́n ẹni bẹ́ẹ̀ kó máa béèrè fún. Lẹ́yìn àánú mi ò rí nǹkan tó tún lè kó ẹni bẹ́ẹ̀ yọ. Bí wọ́n ìyẹn ṣe tó mi lọ́wọ́ ní ẹ̀rọ ìfẹ́ mi kó má dàbẹ̀ ní pé bóyá èmi ni mò ń fẹnu ara mi sọ. Ẹ jẹ́ kí n play voice note yẹn fún yín kẹ́ ẹ gbọ́. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọmọ ìyá ẹ̀ náà sọ pé ọ̀ràn tí àbúrò ṣe yìí kì í ṣe ojú lásán o. Ẹnìkan nínú àwọn mọ̀lẹ́bí àwọn kan ni ó sà sí. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ògùn náà bá fárígá. Olórí yóò bá Portable Àbíbò Kíọ́lá òye olórin ìdààmú àdúgbò fà á dáadáa. Àti bí ọkùnrin olórin yìí gbọ́dọ̀ fojú winá òfin dandan ni o. Ìpínlẹ̀ ìpẹ́ náà ni Portable kọlu àwọn òṣìṣẹ́ ìjọba lórí ìwé àṣẹ tó yẹ kí àwọn èèyàn gbà lórí tí wọ́n ti ń ṣe owó wọn. Ilé ọtí Portable tó wà ní ìyànà Ìlúgbò nílùú Ṣàngó Ọ̀tà ni wàhálà wọn ti bẹ́ sílẹ̀. Nígbà tí Portable àtàwọn gidi kan kọ ẹ̀kọ́ lu àwọn òṣìṣẹ́ ìjọba yìí tí ọ̀rọ̀ sì di ìbò lọ yàgò. Tí àwọn ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ Káyọ̀dé Akínmádé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ìjọba ti sọ láìpẹ́ ìgbé Portable kò ṣe máa ṣe ìtọ́sí ṣe yìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn yóò fọwọ́ òfin mú yóò sì délé ẹjọ́ gbangba. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ti kúrò ojú sí ohun tí Portable ṣe yìí ò lórí bí òun àtàwọn èèyàn ẹ̀ṣin kọlu àwọn òṣìṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ti kó mẹ́sàn-án nínú àwọn gidi kan kó tí wọ́n tẹ̀ yìí lọ sílé ẹjọ́ májísírèètì ní Ìsàbò nílùú Abẹ́òkúta. Wọ́n ní àwọn tí wọ́n kó lọ sílé ẹjọ́ yìí àwọn ọmọ tí ọjọ́ orí wọn wà láàrin ọdún mọ́kànlélógún sí ọdún méjìdínlọ́gbọ̀n ni o. Kódógúnbà ni wọ́n ní wọ́n ti kọ́ ọ tí ó sì ti ń káwọ́ pọ̀ èròjọ báyìí níwájú adájọ́. Ṣùgbọ́n tí Portable ní tiẹ̀ ti fi ẹsẹ̀ fẹ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ni ẹjọ́ yìí ó tún tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni adájọ́ ti fún àwọn tọ́wọ́ tẹ̀ yìí ní bẹ́ẹ̀lì mílíọ̀nù márùn-ún náírà ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú onídùúró. Ṣá o ẹ̀gbọ́n Portable náà ti jáde o. Ó ti ní mọ̀lẹ́bí àwọn kan ló ń ṣe ọkùnrin wèrè olórin yìí àti pé àṣàṣì pọ́nbélé ni ọ̀rọ̀ fẹ́ẹ̀ jọ o. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé àwọn obìnrin ayé gan ni wọ́n ń bínú sí Portable. Wọ́n ní wọ́n tó fojú àwọn obìnrin rí pàápàá nígbà tí wàhálà ṣẹ̀ láàrin òun àti Queen Dami tí wọ́n sì fojojú sọ̀rọ̀ ńlá sínú ayé ẹ̀ pẹ̀lú ohun tí ó ń da ọkùnrin láàmú. Nínú wòlíì náà bá sọ pé. Ẹ lólùfẹ́ mi ṣe ẹ ti gbọ́. Number 1, ìjọba ò ṣe é bájà. Àwọn ìjọba wá sí tẹ́lítírì ẹ̀ instead kó o bá wọn sọ̀rọ̀ ní tùbínùbí òkà gidi bolẹ̀. Ó ti rò pé bó ṣe máa ń ṣe tó máa ń jẹ lọ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí ọba Sẹ̀rìn olórílẹ̀ ti Ifọ̀ of Ifọ̀. Ẹ wo gbogbo atrocity tí máa náà ti ṣe sẹ́yìn tó ti rò pé òun ti jẹ lọ. Ẹ wo gbà tọwọ́ pálábá ẹ̀ wá ségi. Ṣọwọ́ pálábá Portable náà ti wá ségi báyìí sí. Ṣọwọ́ pálábá ò ti wá ségi báyìí sí. Kò sẹ́ni tí ó lè bú, kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí ó lè yájú sí. Nínú fídíò tí mo ṣiṣẹ́ lẹ́ àná tí àbúrò yẹ ṣẹ́gbọ́n ẹ̀ tí ẹ̀ ní àbábúrò yẹ or something like that
tó jáde tó ní máa bọ̀bọ̀ kan nínú fámìlì wọn òun ló ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ yẹn now ẹ tún wá wò ó kúkú lè jẹ́ nínú àwọn ìyàwó tó fẹ́ ló fi ṣìṣe yìí kàn ẹ wo nǹkan tó fi ojú Queen Dámírè òun náà ni ó tún jáde nínú ìròyìn tí oníròyìn yìí kà ó ló ṣeé ṣe kó jẹ́ pé Queen Dámì yìí òun ló kúkú fi tinútinú ṣe ìpè fún ta ló mọ ibi tógun ti wá náà nísìn ogun wa fẹ́ ja Portable nsìn ẹ wọ àwọn tó fara gbá nínú ogun tó ń ja Portable òun ló yẹ jẹ́ pé ńgbà míì téèyàn bá ń jà téèyàn bá ń gbàdúrà téèyàn bá ń advice kò ń ṣe fún ẹni yẹn nìkan fún gbogbo àwọn tó surround ẹ̀ tá a bá dìde ń sìn tá a bá ń jà fún justice tá a ń jà fún right kò ń ṣe ara mi ni mò ń jà fún kò ń ṣe gbogbo àwa tá a dìde yẹn ni à ń jà fúnra wa à ń jà fún àwọn oncoming generation now nígbà tí wọ́n máa mú Portable òun sá lọ ẹ̀wọ̀n wọn tó kó ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ó wà náà wọn tó kó ìbáyìí a mọ̀ pé àwọn tó mọwọ́ tó mẹsẹ̀ wọ́n máa wà náà wọn tó kó náà but ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ irú àwọn tó wá ra ọtí tó wá ṣe fàájì nínú báyìí wọn náà kó wọn mọ́ wọn àwọn tó wá kó tó wá jẹ́ bí ọmọ kéékèèké bíi 16 17 18 years wọ́n ló pọ̀ nínú àwọn tí wọ́n kó ẹni ló fẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí fáfáà náà ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Eleele Global TV ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kúdò sí yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gan. now àwọn yẹn ti fojú balẹ̀ ẹjọ́ báyìí ṣé wá believe pé bí àwọn yẹn ṣe fi fojú balẹ̀ ẹjọ́ ring leader ṣé wá fẹ́ escape now èmi ń sọ wípé ó yẹ kí Portable kó yọjú tó wọ́n ti ń wá báyìí nsìn àwọn kan ní kó máa yọjú pé tó bá yọjú pé wọ́n máa tì mọ́lé mo ní kó yọjú ó fẹ́ bẹ́tà ẹni ló lè fẹ́ mi kí lè rọ ọkàn tí yín ṣé kó yọjú ló dáa àbí kó máa yọjú torí èmi ní kó yọjú àwọn kan ní kó máa yọjú o tó bá yọjú wọ́n máa tì mọ́lé ni mo wá ní òkè how many years tó fẹ́ fi sádà ṣó fẹ́ sákò nínú gbogbo Nàìjíríà ni àfi tó bá ti gbà pé òun fẹ́ sákò nínú Nàìjíríà finally kó lọ sí ìlú mi kó lọ jẹ asylum kó naturalize rẹ̀ síbẹ̀ kó dọmọ ìlú yẹn as long tó bá sì máa padà wá sínú Nàìjíríà wọ́n sì máa arrest ẹ̀ náà ni so ìgbà wo wá ni má kò ní kú òun lèmi ṣe ni kó yọjú pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀ kó dẹ̀ lọ tender apology ẹ̀bẹ̀ ó ṣeé ṣe kí ìjọba Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún kan foríjì kan wò ṣe fún un bọ̀ tó bá ń sá tó jẹ́ wípé àwọn ọlọ́pàá fúnra wọn ni wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ padà rí mú ìjìyà yẹn máa di dọ́bù o ìjìyà yẹn máa di dọ́bù ń tà dẹ̀ sọ náà lélẹ́yìí mo lè gòkè mo lè sọ kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tí mi ò lè bù kò sí ìyá wèrè wà o kò ní yọjú ni o ẹ̀yin ẹ jẹ́ kí nǹkan kan ṣe wèrè yẹn ìgbà yẹn lẹ máa mọ̀ pé yẹ wà ìyá wèrè wà níbi tó gbé lẹ́sì ohun tó ń ṣọmọ ẹ̀ ní òdùmọ́ nínú but ẹ jẹ́ kó rí i pé wọ́n fẹ́ ráìdì ọmọ yẹn àbáwọn kan fẹ́ jí gbé àbáwọn kan fẹ́ fi ṣe oògùn kíní kan ẹ rí i pé ìyá wèrè máa yọjú àwọn kan ní kò sí ìyá wèrè wà o náà nísìn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Portable báyìí sìn ó ti wá ń sunkún lórí péjì sìn ó ti ń bẹ̀bẹ̀ but orí péjì kan ló ti máa rí solution yọjú obvious ọmọ àti ẹ mọ́lé yà accept ẹ lọ́ọ̀yà dẹ̀ bẹ́ẹ̀lì ẹ jáde accept ẹ so wàá dẹ̀ máa wá fi ìtókù jẹjọ́ ṣe bá wọn tó kó ni wọ́n sá ti gba bẹ́ẹ̀lì wọn yẹn bó jẹ́ pé march ni wọ́n tún sún ìgbẹ́jọ́ wọn sí march 3 or march 4 tí mi ò bá gbàgbé òun náà tún sún ìgbẹ́jọ́ wọn sí ìwọ náà dé lọ fèsì ẹ̀ ó bẹ́tà ju bó ṣe ń sákàkì òkè nísìn ìwọ àwọn tó kó sìn tó ti gba bẹ́ẹ̀lì wọn sìn àwọn yẹn free wọ́n lè máa rìn lọ síbi tó bá wù wọ́n ìjọ tí kóòtù bá dẹ̀ dé wọ́n dẹ̀ tún lọ sí kóòtù kéèsì àwọn yẹn ti fúyẹ́ báyìí sìn bóyá at the end of the day wọ́n kọ́ lè ní kán lọ sanwó ìtàn kékeré ó tán but ìwọ tó ń sáyì sísá yóò lè pè ẹ́ o Portable èmi advice ẹ kó yọjú àwọn tó bá ń sọ pé kó má yọjú wọn láìkí ẹ o àwọn tó bá ń sọ pé kó má yọjú àwọn ló fẹ́ tiẹ̀
àwọn tó bá ní kó má yọjú yẹn gangan náà fẹ́ tiẹ̀ sí wàhálà o àwọn náà fẹ́ ti ọ̀ràn sí ẹ lọ́rùn o ti dáràn already wàhálà tó ń pariwo o ti fa wàhálà yẹn already o ti fa sórí ara ẹ already now báwo ló ṣe fẹ́ tán wàhálà yẹn the best thing ni pé kó o yọjú sáwọn ọlọ́pàá tán ni kó o yọjú sáwọn má lọ lásán mú lọ yẹ dání ẹ dẹ̀ lọ in the way of pleading má tiẹ̀ lọ sẹnu jágajàga lọ́hùn gbogbo ọ̀rọ̀ jágajàga tó ń sọ yẹn kò ń ṣe ọ̀rọ̀ ìjọba ò ṣe bá jà ìjọba ò ṣe bá lágídí ìyẹn 20 ọdún lọ́rọ̀ ìjọba ó ń gbóná ìyẹn 20 ọdún ni ó ń gbóná yọjú sí wọn advice tẹ́mi lè fún ẹ nìyẹn àwọn tó bá ń sọ pé kó o máa lọ tán ni kó o máa sá káàkiri how many years tó fẹ́ fi sá ibi tó expect pé wọ́n máa ká ẹ mọ́ ibẹ̀ ni wọ́n máa ká ẹ mọ́ you are a popular guy ọmọ kékeré mọ̀ ẹ́ kó o máa lọ títí ọmọ kékeré dá ẹ mọ̀ àfitọ́ náà bá máa ṣe bíi Tiwunmi Àṣànà tó sọ̀rọ̀ ẹ̀ di ẹlẹ́hà ọ̀sọ̀gan bóyá àwọn náà lè daṣọ boríṣà o maybe bọ̀ tó bá ti lè ṣe yẹn kò sígbà tí má kó ṣe ní ikú kò sígbà tó ní mú ẹ ó bẹ́tà kó o lọ fèrè ẹlẹ́ jẹ́jẹ́ ẹni ló fẹ́ mi ò mẹ́rọ kan tí yín ẹ fi ọkàn tí yín hàn lábẹ́ comment station àwọn kan ní kó yọjú àwọn kan ní kó má yọjú èmi wà náà tó ní kó yọjú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kó má yọjú pé wọ́n lè tì mọ́lé ìgbà onímọ̀kò nìkú kí lè ọkàn tí yín náà ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment station àwọn onírì jù báyìí lọ́nà lórí ọ̀rọ̀ Portable tí n bá tún gbọ́ ẹni information tó tún wà tangible lórí ọ̀rọ̀ ẹ̀ màá tún wá fi tó yín létí ẹ bá mi subscribe kí ẹ bá mi share fídíò yìí ire o.